Àròjinlẹ̀ òwe Yorùbá. Ẹ kú ilé lọ́sẹ̀ yìí, mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa tó ń wò wá nílé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ káàbọ̀ sí ìkànnì ti Crown Top Media fún ètò ti ọ̀sẹ̀ yìí tí a pe àkórí rẹ̀ ní Àròjinlẹ̀ òwe Yorùbá. Mo kí wa kú ilé nítorí wípé kí má bàá di ewúrẹ́ jẹléjẹlé. Mo kí wa kú ilé kí má bàá di àgùntàn jẹmọ̀jẹmọ̀. Mo kí wa kú ilé kí má bàá di aláàmù tó rìn ní ẹ̀gbẹ́ ògiri. Nítorí pé ẹ kú ilé báyìí ní ti èrò ọ̀nà. Ẹnikẹ́ni tá a bá ti rí tó ti jọ́ ọjọ́ mẹ́ta, a ó sọ wípé ẹ káàtì. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí, orúkọ mi kò yí padà o, èmi náà ni arákùnrin Oyewolu Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Mo kí yín káàbọ̀ sórí ètò àròjinlẹ̀ ti ọ̀sẹ̀ yìí. Òwe mẹ́ta náà ni mo tún mú wá lọ́sẹ̀ yìí fún wa, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé mẹ́ta là á tà, mẹ́ta là á rà, ìgbà mẹ́ta báyìí ni ìgbà ẹ̀dá láyé tá a wá yìí. Òwe àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ nà sílẹ̀ fún wa ní ọ̀sẹ̀ yìí ni wípé àparò kan ò ga jù kan lọ, bẹ́ẹ̀ ni àfi èyí tó bá gun orí ebè. Àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá gun orí ebè. Òun ni òwe alákọ̀ọ́kọ́ tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí. Òwe ẹlẹ́ẹ̀kejì wípé ẹyin àparò, àparò ní í ṣe. Bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ, ẹyin àparò, àparò òun ní í ṣe. Ẹlẹ́ẹ̀kẹta wípé ẹni gbòkú àparò ó gbé apọn. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Kó tó di wípé wọ́n ò gbé àlejò wa wọlé lọ́sẹ̀ yìí, mo fẹ́ sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí. Ẹ má gbàgbé o, ẹ̀yin tẹ́ ń wò wá, ìkànnì ti Crown Top lẹ́wà yìí. Òwe àkọ́kọ́ fún àròjinlẹ̀ tọ̀sẹ̀ yìí sọ wípé àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá gun orí ebè. Ẹlẹ́ẹ̀kejì wípé ẹyin àparò, àparò ní í ṣe. Nígbà tí ìkẹta wípé ẹni bá gbòkú àparò ó gbé apọn. Àwọn òwe tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Kó tó di pé wọ́n gbé àlejò wa pàtàkì wọlé. Ẹ káàbọ̀ padà sí ìkànnì ti Crown Top Media ní ti ìtàkùn àgbáyé tẹ́ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ má gbàgbé o, orúkọ mi náà sì ni arákùnrin Oyewolu Zaccheaus. Mo wà pẹ̀lú bàbá wa lónìí nítorí pé òdú ni wọ́n yìí ṣe àìmọ̀ fún olóko wa. Ẹ mọ̀ pé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn láti gbé wọn wá sí orí ètò tí gbogbo yín sì gbádùn wọn gẹ́gẹ́ bí òyìnbó ti ń gbádùn sìgá. Nítorí àkókò wa, bàbá wa, ẹ bá wa dárúkọ yín fún àwọn ènìyàn tó wà nílé. Ẹ ṣeun olóòtú. Orúkọ mi ni ọ̀gbẹ́ni Olúkáyọ̀dé Emmanuel Ọmọládùnní. Ẹ̀yin èèyàn tó wà nílé, orúkọ wọn lẹ ti gbọ́ yìí. Wọ́n ní orúkọ àwọn ni ọ̀gbẹ́ni Káyọ̀dé Emmanuel. Ìyẹn túmọ̀ sí pé Olúwa wà pẹ̀lú mi, gẹ́gẹ́ bí mo ti mọ̀ pé Olúwa wà pẹ̀lú ẹ̀yin náà. Àbí ṣe bí mi ò ṣí Emmanuel túmọ̀ sí wípé Olúwa wà pẹ̀lú mi. Mo kí n káàbọ̀ sí ètò wa Àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí. Ṣé kìí pé ẹ bínú wípé òrèkóòrè la máa ń gbé yín wá sórí ètò wa báyìí? Ìbínú ẹ̀wẹ̀wẹ̀ kí légún wá ń ṣe tí ò bá rọ̀ jù. Mo lè rántí náà, òwe yìí náà lẹ sọ ní ètò tí a jọ ṣe bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, tí mo béèrè ìbéèrè lọ́wọ́ yín wípé ṣé bí a bá pè yín ní ìgbàkigbà ṣé ó jẹ́ wa bí? Ẹ sì sọ fún mi ní ọjọ́ náà lọ́hùn-ún wípé kí légún yín ṣe tó sọ pé òun ò ní fi àárọ̀ jò. Ó bá ti jẹ́ lórí ìkànnì Crown Top yìí o, a wà nígbàkúgbà fún wa. Ẹ pẹ́ fún wa sà. Nítorí àkókò wa lónìí, bàbá wa, ẹ ti mọ orí ètò tí ẹ wà. Àkórí orí ètò yìí sọ wípé àròjinlẹ̀ òwe Yorùbá. Nítorí pé ní ètò tó kọjá, mo mọ̀ pé ti tún mọ ohun tá à ń pè ní òwe fún wa. Ṣùgbọ́n mi ò fẹ́ fi àkókò wa ṣòfò lọ́sẹ̀ yìí. Ǹjẹ́ ẹ ní àwọn òwe bíi 2 sí 3 kan tẹ́ lè nà sílẹ̀ fún wa? Òwe. Bẹ́ẹ̀ni. Òwe pọ̀. Fún àpẹẹrẹ ńsìn, a lè sọ pé alágbára
kì í jà bí ọ̀lẹ. ẹ̀yin èèyàn wa tó wà nílé ọ̀rọ̀ lẹ tún ti gbọ́ lónìí yìí o. òwe àkọ́kọ́ tí bàbá wa Emmanuel Ọládùnní kọ́kọ́ mú wá fún wa lọ́sẹ̀ yìí wípé alágbára kì í jà bí ọ̀lẹ. ǹjẹ́ ẹ tún lè rí òmíràn fún wa bí? màá tún rí mi. ẹ ṣe. màá tún rí mi. ṣé kí n sọ pé adìyẹ funfun kò mọra ẹ̀ lágbà. ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ́tí ti gbọ́ báyìí. bàbá wa wí pé adìyẹ funfun kò mọ ara rẹ̀ lágbà. ó di òwe kejì. alákọ̀ọ́kọ́ ẹ má gbàgbé o alágbára kì í jà bí ọ̀lẹ. ó ní ìkejì adìyẹ funfun kò mọ ara rẹ̀ lágbà. ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ má bínú pé mò ń dà yín láàmú. ẹ bá wa nu ẹyọ kan sílẹ̀ fún àwọn ènìyàn wa tó ń wò wá nílé. a tún lè sọ pé òwe. lóòótọ́ náà mo mọ̀ pé kò rọrùn nítorí pé tí èèyàn bá ń sọ̀rọ̀ lọ òun ló máa bí irú òwe tí èèyàn yóò lò. mo mọ̀ nítòótọ́ wípé téèyàn bá ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá irúfẹ́ ọ̀rọ̀ téèyàn bá ń sọ ló máa túmọ̀ irú òwe tí ó fẹ́ pa. bógiri ò bá lánú aláǹgbá ò lè wọbẹ̀. ṣe ti gbọ́ báyìí èèyàn wa bàbá wa sọ wípé bógiri ò bá lánú aláǹgbá kò lè wọbẹ̀. òwe mẹ́ta ni wọ́n ti nà sílẹ̀ fún wa lọ́sẹ̀ yìí o ẹ má jẹ́ á gbàgbé. bí n bá gbàgbé òwe alákọ̀ọ́kọ́ wípé adìyẹ funfun kò mọra rẹ̀ lágbà. èkejì wọ́n ní alágbára kì í jà bí ọ̀lẹ. ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n sọ fún wa wípé bógiri ò bá lanu aláǹgbá kò lè ráyè wọbẹ̀. ní ráńpẹ́ ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan tẹ̀tẹ̀ lè bá wa bá àwọn ènìyàn wa sọ nípa òwe nílò tàbí àṣà ilẹ̀ wa kí lẹ̀yin rí sí ní ìṣẹ́jú kúkú. ṣẹ́rí èyí tẹ́ ẹ sọ yẹn inú mi dùn gan láti gbọ́. ṣẹ́rí àwa tá a pera wa ní ọmọ Yorùbá lóòótọ́ tá a bá fẹ́ jẹ́ ògidì ọmọ Yorùbá tí a fẹ́ ṣe àmúlùmálà Yorùbá n tó ń pè ní òwe ò gbọ́dọ̀ jìnnà sí wa. òwe ò gbọ́dọ̀ jìnnà sí wa. kò gbọ́dọ̀ jìnnà sí wa rárá. ká tó sọ gbólóhùn méjì a gbọ́dọ̀ rí òwe kan fàyọ ńbẹ̀ tó ń fi ìtumọ̀ tá à ń sọ yẹn hàn. ẹ ṣe gan. tí ìwà wá sí yẹn ńbẹ̀ tá a kàn ń sọ Yorùbá lọ́gbù ó túmọ̀ sí pé a ò gbọ́ Yorùbá. ìyẹn ló máa ń dùn àwọn tó wà ní orílẹ̀-èdè míì lódì kejì lóyìnbó tí wọ́n máa ń sọ pé a ò mú àṣà wa ní òkúndùn a ò gbé lárugẹ. òwe ó jẹ́ ohun kan gbòógì tó lágbára nínú èdè Yorùbá. ẹ ṣe gan. gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú a ò fẹ́ fi ọ̀pá pọ̀ lọ́pọlọ péjọ. kó tó di pé wọn ó yọ̀ǹda yín lórí ètò wa lónìí ẹ̀yin èèyàn tó wà nílé mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fún àwọn ènìyàn wa tó wà nílé. orúkọ mi ni ọ̀gbẹ́ni Olúkáyọ̀dé Emmanuel ọmọ Ọládùnní. má jẹ́ àgbàgbé orúkọ wọn lẹ ti gbọ́ yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé òwe mẹ́ta ni wọ́n mú wá fún wa. wọ́n ní adìyẹ funfun kò mọ ara rẹ̀ lágbà alágbára kì í jà bí ọ̀lẹ. ìkẹta bógiri ò bá lanu aláǹgbá kò lè ráyè wọbẹ̀. mo fẹ́ yọ̀ǹda àlejò wa pàtàkì lónìí kí èmi lè tẹ̀síwájú nínú ètò ṣùgbọ́n kí n tó yọ̀ǹda wọn ẹ bá mi sọ fún àwọn aráalé kí wọ́n wí pé ọ̀rọ̀ ìyànjú tàbí ọ̀rọ̀ ìkíni tí ẹ bá lè fún wọn kó tó di pé wọ́n yọ̀ǹda yín. ọ̀dà náà ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ jẹ́ kí a gbé àṣà wa lárugẹ o ẹ jẹ́ kí a mú èdè wa lókùnkúndùn. Yorùbá bọ̀ wọ́n ní bí onígbá bá ṣe pé gbá ẹ̀ náà la máa bá a pé. èdè Yorùbá wa jẹ́ èdè tí àwọn tó wà ní ìta gan fẹ́ gbọ́ tán fẹ́ sọ. kí ló wá ṣe àwa tá a ní èdè gan tá a kúkú bójútó èdè wa ẹ jẹ́ á bójútó èdè wa ó lágbára gan. mo dúpẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àlejò wa arákùnrin Emmanuel tí a gbé wá ẹ sì ti gbọ́ àwọn òwe tí wọ́n fún wa lọ́sẹ̀ yìí láti ẹnu wọn. wọ́n wí pé adìyẹ funfun kò mọ ara rẹ̀ lágbà. èkejì tí wọ́n sọ fún wa alágbára kì í jà bí ọ̀lẹ. ìkẹta wí pé bí ògiri ò bá lanu aláǹgbá kò lè ráyè wọ̀. òun ni òwe mẹ́tẹ̀ẹ̀ta tí àlejò wa náà sílẹ̀ fún wa ní ọ̀sẹ̀ yìí. gẹ́gẹ́ bí èmi ti sọ ṣáájú òwe tèmi mú wá fún wa mo sọ̀rọ̀ nípa àparò. èyí àkọ́kọ́ mo wí pé àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá gun orí ebè. òun ni òwe àkọ́kọ́. òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé ẹni bá gbòkú àparò ó gbé apọ̀n. nígbà tí ìkẹta sọ wípé ẹyin àparò ní í ṣe. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní ìkànnì ti Crown Top Media. tá a bá ń sọ̀rọ̀ nípa àparò
gbogbo wa náà la mọ̀ wípé àwọn àgbà máa ń sọ pé báwo ló ṣe pọ́n láṣọ bí àparò báyìí, aṣọ àparò máa ń pọ́n ni. Ṣùgbọ́n mo gbà ládùúrà fún gbogbo ojú tó ń wò mí nílé wípé aṣọ èmi àti yín kò ní pọ́n o. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé lálàáfíà. Orúkọ mi ni arákùnrin Oyewolu Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Àròjinlẹ̀ òwe Yorùbá.